ne parí rẹ̀ Baba Bariga ẹni tí èyàn máa fi gbogbo ọjọ́ ayé ṣàdúà fún ẹni téèyàn máa fi gbogbo àsìkò ṣàdúà fún ni torí ẹni tó bá rí n tó bá fẹ́ bàjẹ́ ẹni bá rí tó kù díẹ̀ kan tó láàrin ẹni wa aslihu sata bainakum Ànábì ní ẹ ṣe àtúnṣe láàrin ara yín wattaqullah wa fi taqwa ittaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run lele àtúnṣe torí bẹ́ẹ̀ ló ń bá fẹ́ ṣàtúnṣe yóò ba ẹnìkan jẹ́ lọ́dọ̀ ẹnìkan yóò fárí apá kan dá apá kan sí yóò tún wá ba tọ̀hún jẹ́ lọ́dọ̀ tọ̀hún yóò tún wá fárí apá kejì ba apá kan jẹ́ mo mọ̀ pé eléri bú ni àmọ́ ọmọ ní jẹ náà ni àmọ́ ẹja bẹ̀ eléri bú ni kó já rọ́nà lọ ẹja pé ròyìn lọ́kọ̀ yàwó Alfa wa onímọ̀jẹ̀sí Al-Khalili ọmọ ìyá mi ni ọmọ ìyá wa ni wọ́n ọmọ bàbá wa ni wọ́n ọmọ bàbá Lágége ni ọmọ bàbá Lágége lafa àmọ́ tí ìjà tí bọ́ khilafu bá dé tí àìgbọ́ra ẹni yé àìsí lójú kan náà bá dé ọ̀dẹ̀ sí yóò máa wà bẹ́ẹ̀ ọ̀dẹ̀ sí yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó torí pé ọmọ ìyá àti bàbá tí wọ́n jọ jáde nínú ìyá kan náà wọ́n máa tú síra wọn lójú kódà tí ó dọ̀rọ̀ agbára ẹni létí kò sí ni wọ́n máa jọmọ ìyá àti bàbá mọ́ ẹnu bó ti wá lọ ni Baba Bariga wa ṣiṣẹ́ odidi òru mẹ́ta ni bàbá yóò sùn láti pé mo fẹ́ láti pé ẹ̀yin ọmọ ìyá mi méjèèjì kí n ṣàtúnṣe Alfa Jákúmọ̀ mo fẹ́ kí n rí mú mo sì fẹ́ rí Alfa Onímọ̀jẹ̀sí kí n rá wọn náà Baba Bariga wá dọ́dọ̀ tèmi Baba Bariga àwọn dọ́dọ̀ ká sọ̀rọ̀ lérí fóònù kọ́ wá ba Onímọ̀jẹ̀sí jẹ́ fèmí fáwọn àlùfáà wa Baba Bariga wá dọ́dọ̀ Onímọ̀jẹ̀sí wọn dọ́dọ̀ àfáà Onímọ̀jẹ̀sí kọ́ wá ba èmi jẹ́ kọ́ wá ba àwọn àlùfáà wa jẹ́ fún wọn bí ti máa ṣe nu àmọ́ ọmọdé jẹ náà ni ọ̀rọ̀ atáyé ṣe ó lé o ọmọ pé gbogbo a sì máa ń sọ fún gbogbo bí ti máa ń ṣe òun kò yé wa àmọ́ kò sí ẹlòmíì máa ń ṣe bẹ́ẹ̀ Baba Bariga ò ṣe bẹ́ẹ̀ Baba Bariga ni rárá o Baba Bariga wa yanjú ọ̀rọ̀ ni wọ́n yanjú ọ̀rọ̀ ni láàrin wákàtí mẹ́ta kò sì sú wọn àtìmí àtàwọn àlùfáà Onímọ̀jẹ̀sí àti Baba Bariga lérí conference call iná gbogbo ẹ̀ ti wá parí gbogbo ẹ̀ ṣe parí ó wá parí yẹnyẹn bàbá yìí wòlíì Ọlọ́run bàbá yìí wòlíì ni yín o wàláhì làásìn wòlíì Ọlọ́run bàbá yìí àfáà mi ní ń da gbogbo nǹkan rú àfáà mi òun ní sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ ẹ bí òun ẹlòmíì ní da gbogbo ẹlòmíì ní sọ̀rọ̀ ẹ yóò gbé ẹ wá ń ṣàtúnṣe Ọlọ́run máa tún ti yín náà ṣe alibarikola Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹ wá yanjú o ti yé báwọn inú ẹlòmíì ń dùn bí ti ń lọ Ọlọ́run wá yanjú gbogbo ẹ wá parí látara Baba Bariga Ọlọ́run ní jẹ́ máa padà sí alibarikola Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ọ̀tá mo ti tọrọ lẹ́ẹ̀kan fún Baba Bariga tọ́já sí wípé ọ̀tá Baba Bariga nílẹ̀ yìí nílọrin táwa yìí wọn ò ní jẹjà ẹ̀yin lẹ́ jẹjà ọ̀tá Baba Bariga lẹ́kọ̀ọ́ nìbàdàn ní gbogbo ayé tí wọ́n bá wọlé wa wọ́n wáyé pé torí kíṣẹ́ àwọn àgbàlagbà ó dìde ni torí iṣẹ́ náà ni wọ́n fi pa yín ṣọ̀tá wọn ò ní jẹjà yín o ẹ lè fọkàn balẹ̀ àwọn ẹni Ọlọ́run bẹ pẹ̀lú yín àwọn àfá ẹni Ọlọ́run bẹ pẹ̀lú yín ẹ̀yin sálábòsí ẹ̀yin sálákùnjà àfá ẹ̀yin sì da ẹ̀yin sọ orí méjì kẹ́ sorun wájú àti pàkọ́ Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín Ọlọ́run ní jọ́ bàjẹ́ fún yín alibarikola Muhammad ẹ rí pé fídíò ní ń wò mí fídíò látàyè ṣe ń ṣe yìí gbogbo bí kọ́ mo lè lọ tí ń ṣe fídíò gbogbo bí kọ́ ni àtàyè ṣe lè lọ tí wọ́n kọ́ ṣàdúrà bẹ́ẹ̀bẹ̀lẹ̀ tí wọ́n ṣe fídíò mẹ́ẹ̀. àwọn abìkan bẹ tí ì gbọdọ̀ kọ́kọ́ lọ náà. abìkan bẹ automatically kódà kí n má ṣe fídíò ọkàn mi ó sì máa sọ fún mi pé Sheikh Adamu ní yọ́nú sí mi. ìyá yín gbọ́dọ̀ dé yà yín Sheikh Adamu ní yọ́nú sí mi. ká tó wá wípé bòmí tún wá ń bẹ tọ́jà pé yóò di túláàsì ká lọ. yóò di túláàsì kí yẹn lọ torí ìdí kan. a wà bẹ́lòmí pàdé ń bẹ lójijì. a tún gbọdọ̀ jẹ́ kámẹ́rà ó gbé wa. kámẹ́rà ò tún gbọdọ̀ gbé wa kó. torí kò sí ẹ àlefẹnu sọ fún gbogbo èèyàn pé akànjámọ ara wa ní. èèyàn mélòó la sọ fún jọgbà àmọ́ Baba Bariga òun làwọn ń ṣe yìí. wọ́n lè rí wa mọ́ wọn. ẹgbẹ́ wọn la wá wà yìí. wọ́n lè mọ̀ pàjọ wa ní. wọ́n lè mọ̀ gbọ́dọ̀ wọn la wà. ọkàn tiwa náà sì balẹ̀ bẹ́ẹ̀ èyí ó tún wá dúró tẹ̀lé mi wá ní Baba Jákúmọ̀ ẹ̀ńtẹ́ tó ti wà ó lé ní o àgbákò ní o ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa jẹ́ ní pẹ̀lú ẹ̀ o ìwọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí Baba Bariga kọ́ wọ́n bọ́dà kó bẹ́ẹ̀ ọba yín dúpẹ́ o béèyàn bá sì rí èmi pẹ̀lú ẹnìkan tó gbọ́ ọgbọ́ dáadáa o
gbọ́ dáadáa kò sì jẹ́rìí rí ó pé jẹ́rìí rí ó fa kófì lákàá bẹ́ẹ̀ bá rí mi pẹ̀lú ẹnìkan tó bá rí atáyèsè pẹ̀lú ẹnìkan ẹlòmíì máa pé kílẹ̀ wọn lọ́dọ̀ atáyèsè kì í jẹ́ pé kíní kan torí pé mo burú lọ́fà torí pátáyèsè kì í jẹ́ pé jìbìtì lórí tí mo lù kì í pé jìbìtì atáyèsè lu jìbìtì atáyèsè ṣe 419 atáyèsè pààyàn lẹ́kún. kíní kan ni mo orí ń sìn Allah kí ni mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ẹni tó lè ṣàlàyé ní tó tó mi ò sí mú. Allahu akbar. mo fi ọba tó dá mi mo fi ṣẹlẹ̀ rí. ṣé tí àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ìwà yín ti jẹ́ kí n mọ bẹ́ẹ̀ ṣe nítorí bẹ́ẹ̀ ṣe rí náà lèmi náà ṣe rí. Alhamdulillah. ẹni tó wá jẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹni tó da parí láyé àtàlẹ́kẹ́ àmọ́ ọjọ́ tí ẹni tí ò súnmọ́ yín ọjọ́ tó bá súnmọ́ yín a máa gbogbo ọjọ́ yẹn tọrọ àforíjì. mo fi ọba tó ní mí àbí tọ́lọ̀ bá ṣe ní ẹ̀lẹ́yìn dáadáa lókù tí yàn bá ẹni tí ó mọ̀ yín lókèrè tó ẹ kókèrè lókọ̀ tí rí yín o tó bá padà mọ̀ yín nítorí Ọlọ́run ṣe kiri kíní kan fèmí ọ̀záfà lè mi àìdẹ̀ ní ṣe kankan kí n dúró pẹ̀lú èèyàn kí wá kí ìdúró wa yẹ kó wá jẹ́ waste láyé mo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti gáàpù mbẹ̀ wallahi tallahi gbogbo ẹ tó bá gbà mí gbọ́ nítorí pé kò sí bíyàn ṣe lè wà láyé yóò láwọn kan tí ó di yẹn àmọ́ gbogbo ẹni tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ̀ wípé kí tó sọ pé wallahi tallahi ismọ́bìlá ilẹ̀ ìlàwà wọ́n gbà pé ní tí mo bá sọ confam. bàbá màlídé wọn kì í mú ẹ̀ sáá ẹni tó bá súnmọ́ wọn èèyàn bá súnmọ́ atáyéṣe a mọ̀ pé yàn ni o ọmọ ìgbádùn atáyéṣe ọmọ mo fi ọba tó ní ẹni tó ṣe fọkànbalẹ̀ lé lórí atáyéṣe ṣe rí láì lé lórí pé tí n bá ti lóhun nìkan ọkàn mi balẹ̀ súnmọ́ bí ilẹ̀ sí láyé láwà bó ṣe rí nù kò á ti pé bí akọ́ wá fẹ́ sọ̀rọ̀ kan kó wá já sí pé ọ̀rọ̀ lọ́rọ̀ no ara ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé bó ṣe yẹ báyé ṣe ìkọ́ tí mo kọ́ understand bẹ́ẹ̀ ni pé ọ̀tọ̀ ni bí báyé ṣe gbà yàtọ̀ sí báyé ṣe rí ṣe ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí bó ṣe yẹ ká ṣe nǹkan ọ̀tọ̀ ni àmọ́ báyé ṣe gbà ní ọ̀tọ̀ ni o ẹgẹ́ ti bẹ́ẹ̀ báyé ṣe gbà yẹn lọ́ fi ní múṣkílà pẹ̀lú àwọn èèyàn òun náà ni pé tó báyé ṣe gbà ní mùjámọ́lá báyé ṣe gbà ní ká máa ṣe kọ́nìkọ́nì kọ́ máa ń lọ báyìí kó wá dọ́gbọ́n lórí báyìí bí ejò ṣe bẹ́ bọ́ọ̀tẹ́ ní tó bá ti jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó bá ti mọ̀ agbọ́dọ̀ máa lọ straight ni white gbọ́dọ̀ funfun náà ní wíní white ejú gbọ́dọ̀ ní. báwo la ṣe pàtàkì kan ní white báwo ni ṣé kó tó wá padà àádọ́dọ̀ wa kọ́ wá sọ pé ká má sọ mọ́ pé dúdú ni. àpè kan white ká tó máa rí kọ̀lọ́ ẹ̀ kàlákìrín. wallahi ta'ala tẹ́ bá ti ṣe ń jì bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa lógun yẹn bẹ́ẹ̀ báwọn tá ṣe máa pọ̀ sí ni. wallahi èmi sọ tí mo sọ yẹn èmi sọ yẹn mo fi ọba tó ní mí mo fi búra ọ̀pọ̀ ìyẹn ní tèmi náà tó débi tèmi náà dé mílíọ̀sì yẹn ni mo ti bá rí yàtọ̀ sáàfà àti tó jáfà ẹni tí ọba wa fẹ́ gbélé ayé tó fẹ́ rí ayé gbé dáadáa ẹgẹ́ ti bẹ̀rẹ̀ gbogbo nǹkan ò gbọ́dọ̀ máa lọ mọ́ ẹ láà ó gbọ́dọ̀ máa fi kọ́ kẹ́kọ̀ọ́ wallahi tallahi ìsúnmọ́ bẹ̀ tí yàn bá súnmọ́ àmọ́ ìpínyàn ni wọ́n. sẹ́yìn bá súnmọ́ táyé ṣe ọmọ pátáyé ṣe àfáàrí látáyé ṣe èèyàn rẹ̀ látáyé ṣe ẹni ọlọ́run látáyé ṣe ẹni tẹ́yìn bá ṣe kó sunkún ẹni tẹ́yìn bá ṣe kó rìgírẹ́tì. dẹ́mi máa ń balẹ̀. bàbá Bàrígà ẹni tẹ́yìn fọkàn balẹ̀ sí ni pé atáyé ṣe pé tí n bá ti látáyé ṣe ọkàn mi balẹ̀ kò ní dà mí lójú kò ní dà mí lẹ́yìn. bàbá Bàrígà ni wọ́n fọ ọlọ́run fúnra yìí àwọn tí wọ́n mọ atáyé ṣe pátápátá tó bá fẹ́ wádìí atáyé ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba pé ta ló mọ̀ ọ́ tó lè ṣàlàyé ẹ̀ fún mi. bàbá Bàrígà ni ò lè bá. wọ́n mọ̀ tí mo jẹ́ tọ́jú ṣe báwọn ṣe ń ṣe. wọ́n dẹ̀mọ̀ pé mi tó ń ṣe bẹ́ẹ̀ sí wọ́n dẹ̀mọ̀ pé mi ń ṣe kíni èmi mú kálámù dání mò ń kọ́. Masha Allah. Alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run máa wá yí wa padà sáyidá Ọlọ́run máa yí wa padà sáyidá o ọmọ gbà bẹ́ẹ̀ lọ́wọ́ má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ wa o tó kọ́ wa máa ṣe jù báyìí lọ ọ̀rọ̀ àmọ́ ṣe o Ọlọ́run kó tó kọ́ wa máa ṣe Ọlọ́run kó kọ́ wa máa ṣe jù báyìí lọ ó sì máa fi bàbá Bàrígà náà lẹ̀ bàbá Bàrígà máa fà wọn náà lẹ̀